Ènìyàn nínú ayé. Ènìyàn. Ènìyàn abìdí yànyàn. Ilé ayé, ilé ẹ̀kọ́. Ilé ayé, ilé àṣírí. A kì í wọ inú rẹ̀ ká mọ ohun tí ó wà nínú rẹ̀. Ẹ máa bá mi ká lọ. Ẹ ǹlẹ́ o, gbogbo ọmọ Oòduà, nílé, lóko, lẹ́yìn odi. Mo kí yín. Ènìyàn. Ayé tótó, ayé àkàmàrà. Ènìyàn, ayé. Ayé mà le o. Ayé anọmọnọye. Ilé ẹ̀kọ́ nílé ayé jẹ́. Awọ fẹ́lẹ́ bo inú, kò jẹ́ ká rínú aṣebi. Ọ̀tá ò ní rí wa gbé ṣe o. Wò ó, ẹni tí ó súnmọ́ ni gangan ní yára pani. Ìfura lògùn àgbà, ìfura lògùn ọlọ́gbọ́n. Ẹni tí kò fura, ayé á fi ṣe yẹ̀yẹ́. Má gbára lé wọn o. Ká dijú, ká ṣe bí ẹni kú, ká wo ẹni tí yóò ṣe ìdárò ẹni. Ká bùrìnbùrìn, ká fẹsẹ̀ kọ́ pa o. Ká wo ẹni tí yóò ṣe wá pẹ̀lẹ́. Ohun tí a bá rí ni yóò sọ bí ayé ti ń fẹ́ ni. Gbòsọ̀dèmí kò lè dàbí onísọ̀. N ó ṣe bí ìyá kò lè dàbí ìyá ẹni. N ó ṣe bí baba kò lè dàbí baba tó bí ni lọ́mọ. Ọ̀rẹ́ òtítọ́ ṣọ̀wọ́n gógó. Ọ̀rẹ́ òtítọ́ ṣòro bí wúrà. Ọ̀rẹ́ èké pọ̀ bí erùpẹ̀. Ọ̀rẹ́ ń pani, ọ̀rẹ́ sì ń dani. Bó o bá kú, màá bá ọ kú. Ẹnu lásán ni gbogbo wọn. Ọwọ́ epo láráyé bá ní ńlá. Wọn kì í bá ní látẹ̀jẹ̀. Tó bá burú tán, aya á máa ya ni. Ọkọ á máa kọ aya. Ọ̀rẹ́ àtàtà á máa padà sẹ́yìn. Ẹni tó ti mọ̀ ọ́ ṣe á di aláìmọ̀ ṣe. Orí ẹni nìkan ni kì í padà lẹ́yìn ẹni. Bí ayé bá yí ẹ ká, má gbàgbé ẹni tí o jẹ́. Ibi òun rè kó o nìṣó. Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Má gbára lé wọn o. Ẹni tí ọ̀rẹ́ dà kò yẹ kí ó fi ṣe ìbínú nítorí ẹni abínibí gan-an ń ṣe ni. Ayé lọjà, ọ̀run nílé. A dé láti rà á, a máa padà lọ. Ẹni tí ó mọ ọjà tó ń rà kì í sunkún lọ́jọ́ ìsanwó. Ayé àti ènìyàn kún fún àṣírí. Ojú la fi ń wò ó, ọkàn la fi ń mọ̀. Ọ̀pọ̀ ènìyàn lójú rere, ṣùgbọ́n inú wọn dúdú ju òru lọ. Ènìyàn tí ó rẹ́rìn sí ọ lójú kò dájú pé kò ní ọ sínú. Wọ́n á fi ẹ̀jẹ̀ sínú, tu itọ́ funfun síta. Ọ̀rẹ́ ọjọ́ kan lè di ọ̀tá ọ̀la. Ayé yìí ni. Kò sí ohun tí kò lè yí padà. Ìrírí ní ń kọ́ni. Ìfarapa ní ń jẹ́ kó jinlẹ̀. Ènìyàn tí ayé kọ́ kì í gbàgbé ẹ̀kọ́ rẹ̀. Bí a bá ṣubú lónìí, ká rántí pé ilẹ̀ ní gbà wá kalẹ̀ kí a lè tún dìde. Má fi gbogbo ọkàn rẹ fún ènìyàn, nítorí ayé kì í ní àánú. Ó lè fún ọ ní oyin lónìí, ó tún lè fi oró pa ọ́ lọ́la. Orí ẹni ni agbára ẹni. Kò sí ẹni tí yóò gbé ẹ ga ju orí rẹ lọ. Bí orí bá da, ayé á dùn bí oyin. Ṣùgbọ́n bí orí bá bàjẹ́, ọ̀rẹ́ á di àlejò, ẹbí á di ará òde. Ayé á sì dàbí igbó tí kò lójú ọ̀nà. Ìgbà gbogbo ni kí a máa rántí pé kì í ṣe gbogbo ènìyàn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa ní tiwa. Àwọn kan wá láti kọ́ wa, bẹ́ẹ̀ ni àwọn kan wá láti dán wa wò. Àwọn kan sì wá láti fi hàn pé ayé kì í ṣe ilé ìsinmi. Ní ìparí, ènìyàn nínú ayé, ilé ẹ̀kọ́,
ẹni tí kò kọ́ ayé á kọ́ ọ nípa ìrora, nípa ìpọ́njú, nípa ìjà tí kò lójú ọ̀nà. Ẹ rántí pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní ń gbé. Orúkọ mi ni Omidan Ọmọlàbákẹ́. Ètò tí ẹ gbọ́ tán yìí wáyé láti iléeṣẹ́ Ìwúre Palace lábẹ́ ìṣàkóso Dr. Prince Ọlámilékan Olówu. Bí o bá ní àǹfààní àti rí fọ́nrán yìí, rí i dájú pé o tẹ àmì like, share kí o sì comment láti tún máa bá wa ká lọ lórí ìkànnì yìí. Ó dàbọ̀.